ẹ̀yin èèyàn wa Prophet Olu Alo ti sọ̀rọ̀ o. Ó ń fèsì padà jáde lórí ẹ̀sùn tí wọ́n fi ń kàn án àti awuyewuye tó ń lọ lọ́wọ́ lórí ìyàwó àtàwọn ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti mọ̀ pé ọkùnrin kan tí wọ́n pè ní Rotimi Daniel ló ti bẹ̀ sí ní ké gbàǹjarè láti bí ọ̀sẹ̀ mélòó kan sí oṣù kan báyìí wípé ńkọ́ o Prophet Olu Alo àwọn ẹbí ìyàwó ẹ̀ fẹ́ rí ìyàwó, wọ́n fẹ́ rí ọmọ wọn, wọ́n fẹ́ rí ọmọ wọn àtọmọ ọmọ wọn pé kó wọn jáde níbo náà kó wọn sí. Lórí ọ̀rọ̀ yìí Prophet Olu Alo ti padà wá sọ̀rọ̀. Ohun tí wọ́n sọ ni mo fẹ́ kẹ́ wá lọ gbọ́nu fọ́nrán tí mo gbé wá yìí. Ó dáa, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀, ẹ wá lọ gbọ́rọ̀ lẹ́nu Prophet Olu Alo náà kẹ́ ẹ tún wá padà gbọ́ ohun tí Rotimi Daniel náà tún sọ lẹ́yìn ọ̀rọ̀ Prophet Olu Alo. Every load off you. 90%. 90%. Ẹ mọ bí tí mo ti mọ̀. You know how I know. Ó dé stage kan mi You got to a stage. ò lè gbé fóònù mi dání mọ́. I couldn't hold my phone Tí mo again. mọ̀ pé wọ́n lè tí àwọn bàbá mọ̀mọ́ gbogbo I know the fathers and mothers. mo rọra gbé sí ẹ̀gbẹ́ I kan. just jumped in a place. N tí a ń sọ What they were saying ó mì mí. shook me. But àwọn tí ibẹ̀ yẹn ni mo ti mọ̀ pé There I knew that. Olúwa ló darí ìṣẹ̀lẹ̀ kékeré tó ṣẹlẹ̀ ń bí lọ́sàn. What in the event that happened, God was the one that orchestrated it. Ibẹ̀ n tó jẹ́ kí n mọ̀ pé bí ìgbà tán gbé ẹrù wo 90% kúrò That's how lọ́rùn. I know about 90% of load has been carried up. But mo wá fẹ́ bẹ̀bẹ̀ kan. But I want to beg you for something. Gẹ́gẹ́ bí mo ṣe ń bẹ̀ yín tẹ́lẹ̀. As I do beg you before, Ẹ̀yin èèyàn mo mọ̀ pé ẹ fẹ́ mi. people, I know you love me. Mo mọ̀. I know. Mi ì dẹ̀ doubt. Màmá kílẹ̀ ń wá. Kò yẹ kẹ́ ẹ sí ń bí lẹ́nìí. Àkòyẹ o. Àkílẹ̀ wá ń ro èní. Kò yẹ kẹ́ ẹ wá ń ro alẹ́ yìí. Afọlábí á ní ṣé wòlíì mi ó ti wá fẹ́ lè bá mi ò lè. Kò yẹ kẹ́ ẹ wá bí ń ro èní. Kílẹ̀ ń wá. Sọ́ǹkà wọn bí tán náà pé ni. Èmi ò ń ṣe wòlíì tó ń fi fóònù pé ni. I'm not a prophet that calls one. Bàbá, kò ní ìdíkẹ́ wá bí. Gbogbo irú gbogbo yín bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi mo ti ń bùtù ni o. Still putting? Àǹtí rẹ̀ mi má ṣẹ́jú sí mi. Màá bùtù tán you will know. Mo ti ń sọ ok mo gba ojú tíṣẹ́ rẹ̀ sí mi. Now ẹ gbọ́. Listen. Ṣé rí n tó ṣẹlẹ̀ yẹn mo wá kárí sọ síbi. What happened? I was in a place I was thinking, Pé Olúwa ṣé báyìí ló ṣe fẹ́ mi tó. God, is this how you love me so much? Ṣé láti bàtà ti parí program Since we've ended the program, tàbí látàná or since mi yesterday, ò ṣeré o. I'm not joking. Olúwa rí ọkàn mi. God sees my heart. Mi ì tí ì di ojú yìí. I haven't closed his eyes. Tó bá wojú mi náà If you dáadáa, look at my face, wàá mọ̀ pé kò jọ ẹni kankan tó sí mi. you know that it's not looking like silver I've rested. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ mi I dáadáa want you to be níṣẹ́jú. calm to hear me this minute, Mo dẹ̀ máa bẹ̀ yín. and I'll beseech you. So mo wá dúró. I was standing. Mo wá rí mẹ́sẹ̀gì mẹ́ta kan. I saw 3 messages. Ó wá jẹ́ nǹkan tó bà mí nínú So jẹ́. something that's spoiled my heart a bit. Olúwa wá sọ fún mi pé ọmọ, God said, son, mo sọ fún ẹ I told you, wípé mọ́ gbà kẹ́nikẹ́ni ó jà fún ẹ. now don't allow anyone to fight for you. Mo dẹ̀ mọ̀ pé mò ń pariwo yìí láti gbà yín. And I know I've been crying since then. Tó bá lọ rí social If media, you go to social media, tó bá lọ ń bú èèyàn nítorí mi, if you go to abuse people because of me, ọ̀tá ìrere ni ẹ́. you are the enemy of gospel. Kí ni mo pè é? What I say, Má bú ẹnikẹ́ni don't nítorí mi. abuse anyone because of me. Mo mọ̀ pé nǹkan kékeré tí ẹ wò ní ọ̀sán, The little clip you watched in the afternoon ó máa fún àwọn kan ní àìsàn. will give some people sickness, Kì í ṣe àdúrà o, not a prayer, torí wọ́n mọ̀ pé wọ́n ti ṣe mistake. because wọn. they will know that what is shashishi. Ó máa fún wọn ní ìṣòro ńlá. It will give them great problem. Now, irú ìjà wo ló fẹ́ jà fún mi What kind of fight do you want to fight for me tó lè tó ti Ọlọ́run? that can be as God? Èèyàn mélòó lẹ ní? How many people, how many connection do you have? Owó mélòó lẹ ní tẹ́ fẹ́ fi jà fún mi? What amount of money do you have that you want to use to fight for me? Àwọn tí ń gbógun tì wá lówó, Just waging war as money. wọ́n rówó ṣẹjọ́. They have money for court case. Àwọn lóògùn, wọ́n lágbára. They have charm, they are powerful. But ọmọ yẹn ní Bible ọ̀lẹ says- ní má lágbára ìjà. I don't have a Ṣé power mọ̀ for kọ́lẹ̀ fight. kúkú lè mi? You know, I don't have power.
a ò lóhunkóhun ju We don't Ọlọ́run lọ. have anything except God. Gbogbo ìgbà ni mo dẹ̀ ń sọ. And every time I do say it, Ẹ jọ̀ọ́, please má bá mi bú èèyàn kankan. don't abuse anybody for me. Wọ́n send àwọn mẹ́sẹ̀gì kan sí mi. Some messages were being sent to Mi me. ò lè gbọ́. I couldn't listen to it. Mo kàn ń ka díẹ̀díẹ̀ I was lára. just reading little by Ẹ little. jọ̀ọ́ o, Please. wọ́n fẹ́ máa fi ara wọn kọ́ mi lọ́rùn. They just want to run under my Báwo ló shade. ṣe jẹ́ irú èní Why today? ló ṣe yẹ ká máa sẹ́ndì That is when they do send the pé message. bàbá Daddy? ẹ̀jọ̀ ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ó fi pè pa wá. Don't let your children kill us with curses. Pé ẹjọ́ mo dẹ̀ sọ fún wọn wípé And I told mi you, ò rán ẹnì kankan I níṣẹ́ did o. not send anyone on errand. Mo bẹ̀ yín ní orúkọ Olúwa. I beg you in the name of the Lord. Tí ẹ bá fẹ́ mi ní tòótọ́, If you love me so well tí ẹ fẹ́ràn Ọlọ́run nú ayé and mi, you love God in my life, àgbá tó bá ní omi nínú a drum that has water kì in í it pariwo. will never make a sound. Ó yẹ kẹ́ ẹ mọ ìwà mi So púpọ̀. you should know me well. Àgbá A drum tó bá lómi nínú that has water in it kì í dún. will not sound. Ó kàn ra máa bá titi ẹ̀ lọ ni. It just began to tone. So mo ń bẹ̀ yín So I lẹ́ẹ̀kan. beseech you one more time. Kì í ṣe pé àwọn èèyàn ló fẹ́ ṣe bẹ́ẹ̀. Not the people wants to do that. Ẹ̀yin ológo Glorious one. tí gbogbo nǹkan bá ti ń dùn. If everything is going on smoothly, Tó o bá rí ọjọ́ ìpèníjà. there is no day for challenge Tó o ní lè gbàgbé that you will láíláí. never be forgetting. Ó ń ṣe ní ìpè. Then you are not called. Ìdí nìyẹn tí Jésù ṣe sọ pé bí ìwọ bá rẹ̀wẹ̀sì That ní is why ọjọ́ Jesus said, ìpọ́njú. if you are weary in the time of Ó trouble, ní agbára rẹ kò tó nǹkan. your power is not up to. So mo ń bẹ gbogbo yín. Please, I'm begging everyone. Má bá mi tó bá ti ṣe rí. If you have done it once, Lọ bá mi yí padà. please change. Mo ti sọ fún yín ní ọ̀sán. I told you in the afternoon, Olúwa dẹ̀ rí ọkàn mi. the Lord sees my Mo ń heart. repeat ẹ̀. I'm saying it again. Àwọn èèyàn kankan bíi méjì mẹ́ta ló ń pè mí. Two to three people calling me, Send the message sí send mi. messages to me. Mi ò wo any program. I kankan. did not watch any Iṣẹ́ program, tó wà níwájú mi. but works before me. Mi ì tí ìbádébì kan. I haven't gotten to any level. Màá wá lọ jókòó ti program ẹnìkan màá I will máa be wò. seated with the program I've been watching. Kí mo fẹ́ lọ wò fún. What did I want to watch it for? Ẹjọ́ wọn máa ṣépè wọn. Let them curse or cast a Èpè spell. ó ń èpè. Ó máa ń wò náà kó tó jà. Spell will look at it, observe well before it fights. Ẹ mọ́ mind panic. Even àwọn pásọ̀ gbogbo. See, the pastors, Ibi tẹ́ ẹ ti mọ̀ wípé where you will know that orí pẹpẹ lógún pọ̀ sí jù. battle is on the altar. Ẹ wo nǹkan tí mo fẹ́ sọ mí ní sọ méjì o. I won't tell you. Brọ́dà mi tó mínísítà tẹ́lẹ̀. My brother, the minister, the other time, Ó mọ̀ wípé mo ṣe nǹkan kan ní ibi tó ń wá sí he níbi knows I bí did lónìí. something when he came here today. Ẹ máa ronú yẹn títí You will tí Jésù think fi of máa it till dé. Jesus comes. This is evangelism lóòótọ́. Èyí ni ìyìn rere. Ìrere Evangelism. tí àwọn pásọ̀ ò bá dìde. If a pastor did not rise, Ìrere wa ò pé. then our evangelism is not perfect. Torí pé ọ̀pọ̀ wọn tó dìde. A lot of them that had risen, Àwọn gan ni ò mọ Ọlọ́run. they don't recognize God. Wọn ò gbàgbọ́ pé Ọlọ́run ń ṣiṣẹ́ àmì àti They iṣẹ́ don't ìyanu. believe that God still works signs and wonders. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbàgbọ́ pé Ọlọ́run ń bùkún fún A èèyàn. lot of them do not believe that God Ọ̀pọ̀lọpọ̀ wọn blesses one. gbàgbọ́ pé ọ̀dọ̀ èṣù nìkan They believe it is only with devil ni agbára wà. that power lies. Gbogbo ẹ̀yin tí ẹ contribute sí wàhálà yẹn ẹ wà ń bì. Everyone that contributed to the Mo mọ̀ problem, yín. they are here, I Bọ̀ ṣé know. ẹ rí kí n ṣe sí yín pé mo mọ̀ yín. But do you see me acting as if I know? Ẹ túrún kan lára mi. You did not bring out a hair in my body. Tó bá jẹ́ pé ìlépa yín túrún kan lára mi. Assuming all your Kò ní efforts sí to remove ẹnìkan one níbí hair, lónìí. there won't be Ìtàn anyone here pè ní ìpè today. nìyẹn. That is what they call calling. Ẹ gbọ́ Listen, gbogbo ibi tí Olúwa rán mi sí. everywhere God sends me to Hard place ni. is àwọn ibi tí kò yẹ rárá tó le. Ibi líle ládẹ̀ tí ń bá Top ọmọ. place, and that is where they meet a real man. Ní gbogbo kámpù tí ọ̀dọ́ All the camps the youth tàbí tí ìránṣẹ́ Ọlọ́run dálẹ̀ or ministers do establish tó nira jù that's so tough ní Nàìjíríà kí in Nigeria. kẹ́ tó mú first to 10 lára bí wà Before níbi you tó le pick tó jẹ́ first to 10, pé this ibi ò is ṣe é bínú lọ This sí. place you can't just get angry and come over here. Téèyàn ò bá wá nǹkan If you did not search for kò something, lè dédé wá síbi. you can't just come up to this place. Nígbà tí mo wà ní orí òkè While I was on the mountain,
ará Èkó, Lagosians, Abuja, Abuja, wọ́n máa ń sọ̀kalẹ̀ wá sí Èkìtì ni. they come down to Ekiti State. Ṣùgbọ́n nígbà tí mo débí, But when I come here, èrò ń sọ̀kalẹ̀ látèkìtì, people come down from Ekiti, láti Kwara, from Kwara. látèkó, wọ́n tún padà bọ́lọ̀ ń They pàdé are níbí. coming back and encountering It God. means Ọlọ́run tó pè mí kì í ṣe Ọlọ́run orí òkè The nìkan. God that called me is not only on the Ó ṣe mountain, lórí òkè, He did on the ó dẹ̀ tún mountain, ṣe ní and pẹ̀tẹ́lẹ̀. He did in the Ṣé valley. Ọlọ́run ò ti jà fún mi So tó? has God not fight for me enough? So, tí ẹ bá lọ orí social media So if you go on social media nítorí mi, because of me, ẹ ò ṣe dáadáa. you haven't done well. Mo mọ̀ pé ẹ fẹ́ mi, I know you love me. but Bíbélì pé ká fi rere ká But the fi Bible ṣẹ́gun says búburú. we should use goodness to overcome wickedness. Ohun tí ò jẹ́ kí n rere ní àlàáfíà ní And that is why Nàìjíríà lélẹ̀. evangelism do not have peace in Nigeria today. Bíbélì pé gbàdúrà fún ọ̀tá The rẹ̀. Bible says pray for your enemy. Nàìjíríà, Nigeria, pásọ̀ máa ń fẹ́ kí pásọ̀ tó bá gòkè ṣubú ni. pastors that wants the pastor that is at the top come down. Wọ́n á fẹ́ kí prọfẹ́sì wọn. They want their own pain Olúwa ò prophecy. fi rán fún wọn The o. Lord did not send them. Ṣé n sọ nǹkan kan fún Shall mi? I tell you something? Ṣé torí pé mi ì fẹ́ sọ̀rọ̀? Is it because I don't want to talk? Lánàá, Yesterday, ṣe bíbí lobìnrin kan ti wá sọ fún mi pé bàbá. a woman came to tell me Olúwa ní kí n bá òun sùn. that God Pé said òun I kóhùn should Olúwa. have Ṣé kí n sex play with ẹ̀ you. fún yín? Shall I play it for you? Ṣé tó lóun ti ń lé bọ̀ pé kí n ṣọ̀rọ̀ ọdún méje? That it is not 7 Mi ò years. ṣeré o, I'm I'm telling not you the joking. fact. Mo ń sọ òtítọ́ Nǹkan wà ọ̀rọ̀ fún nínú mi o, mo kàn rọra dákẹ́ ni A o, ẹ lot wá is máa in wo me. bó I just ṣe kept ṣe. silent. Níbi mo ti ń ṣe kánsẹ́lì When I was yìí o, having the counseling, mo ní àbí nǹkan ń ṣe ọ́ I ni. said something wrong with you. Nígbà tí mo wá fẹ́ sọ̀rọ̀, mi ì dẹ̀ ṣerú ẹ̀ When I ní. wanted to talk, I Fóònù mi never ò kúrò talked. lọ́wọ́ mi. My phone was with Wọ́n ní me. ẹjọ́ ìjọ́ ẹ He má said, pariwo, ẹ má please pariwo, ẹ má pariwo. don't shout. Immediately yẹn, Immediately. mo kàn tẹ WhatsApp ọmọ mi I just kan wà, mo pressed fẹ́ the record, WhatsApp of my mo fẹ́ son. send the message I want to sí. send message to Mi ì him. mọ̀ bí mo ṣe gbé I ọwọ́ did not lé. know how I pressed it. Mo kàn gbé ọwọ́ lé. I pressed it. Ọmọ mi yẹn, kíní yẹn wá sáré, ó kàn já lọ sọ́dọ̀ rẹ̀. That thing sent to my son. Ó ní dádì. He said, Daddy, Ẹ ya fọ́tò rẹ̀. snap the little Ó woman. ní mo gbọ́ ẹ sọ̀rọ̀ bí ẹni ẹ̀mí. You spoke like the Ṣùgbọ́n person in the èmi ò gbà spiritual. dádì. But I will never ya allow fọ́tò ẹni yẹn it. torí ọjọ́ Snap that iwájú. person because of the future. Mo ní I said, ẹnìkan ní dádì ẹ fọlọ́pàá. Mo ní somebody said, Daddy, arrest ṣé her. ọlọ́pàá ni màá fi mú I yín said, nítorí ìrere? will I arrest someone because of evangelism? Mo mọ̀ pé ẹ̀ nígbàgbọ́ o. I know you won't believe. Bóyá tẹ́ ẹ bá fẹ́ kí n play rẹ̀ fún If yín, you màá want me play ẹ to o. play it, I will play Màá it. dẹ̀ kó fọ́tò rẹ̀ sí fún yín. And I will But ẹ give you sọ the picture. lókùúta pa. But you will stone that person Toró ìwà níbí. because that person is still here in this camp. Mi ò sọ̀rọ̀ náà. I did not talk. Mo dẹ̀ ń báṣẹ́ tèmi lọ. I continue my work. Ẹ gbọ́, Listen, wọ́n gbúdọ̀ ṣe bẹ́ẹ̀. they must do so. Ọlọ́run náà dá mi dáadáa díẹ̀. God, at least God created me handsome, Ó fún mi lánàá 80. gave me anointing, Ó tún fún mi lẹ́wà kékeré. gave me little handsome. Ó tọ́ ni mo sọ fún yín. Alára lọ gbára ga. At least you exalt Ẹnì yẹn yourself. fẹ́ wọlé ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀. The hair wants to go in and Àǹtí, bow. mo straight. I'm straight. Kílẹ̀ Handsome. ó máa pé Ultimate. ìrìn mi gan. Even my walking steps Ó kàkọ́ dání. is enough. Kí lọ́la mọ̀ gbẹ́sẹ̀ ń I kankan. just be moving one by one. Ọwọ́ sọ pé mi ò ní rẹ́ni nínú gbogbo You now say, I won't say anyone. Olúwa o. You say, God. Olú Alọ́ ni kọjọ́ kọ mi. Olu Alo should be my Ọkọ rẹ kọ́. Not only your husband, Àkùkọ rẹ ni. it is your cock. Ṣé n tójú mi rí? What my eyes have Tí seen. n bá tú ọ̀rọ̀ jáde fún If yín. I start telling you, Ẹ ní pray. you won't pray at all. Gbogbo àwọn pásọ̀ tẹ rí tán bú mi kiri Other yẹn. pastors you see are abusing Ṣọ́ọ̀ṣì you. wọn lẹ̀ ní lọ́mọ́ láì. You won't go to their churches again. Ṣùgbọ́n ìyẹn ò ń ṣe evangelism. But that is not in Riri. Rárá o. Not at all. Ìtàn gbógun tì What the wage war against, ní ibi tí ọwọ́ Olúwa tó wà lára mi. it is the hand of the Lord that is with me. Ẹ di eléyìí mú. Hold on to this one. Wọ́n ń gbógun ti olófo. They don't wage war against an empty vessel. Ológo náà máa ń gbógun It tì. is the glorious one that they wage war Bí against. ògo rẹ bá ti tó. As I or Bẹ́ẹ̀ your lógun glory ẹ ṣe is, máa so tó. also your battle will be. Ìkan sọ pé ogun ló train mi. Once battle train me, Ogun ló train David. battle train David. Òun ni mo ṣe sọ fún yín pé igbó ni agbára wà. That is why I said the power lies in the Ìgboro la bush. dẹ̀ ti ń lò. And we use it in the city. Igbó.
bush. ẹ rí wípé ẹ lè dédé rí ṣọ́ọ̀ṣì wa ní gbòòrò You tán can't see wọ́n our máa church padà lọ in the kọ́lé street. mọ́ ní ibi tó máa jìnnà ní. They will go there to meet it there. ẹ lọ sí rẹsẹ̀ Go to Rese Road. tí ṣọ́ọ̀ṣì wa wà We are lákùrẹ́ a church in Chagari in ẹ tún wá Akure. síbi bí Come to èmi this mo place. kọ́kọ́ dénú gbó yìí As the first person to get mo here, débẹ̀ tán ní gbogbo àwọn I got ẹsẹ̀ there. tí That wọ́n was dé when the estates are coming. mo débí tán I got here. níbi di 35 million That was 30 when this million place became 5 35 million, 10 million ní million. ọ̀ǹtà nígbà tí It mo was débí 5 million kò when dẹ̀ I tí got pọ̀dún here. márùn-ún And it hasn't got to 5 years. àṣẹ máa ń sọ gbódì lù ní. Authority makes the bush a city. so tí ẹ bá fẹ́ mi tún ní padà sọ̀rọ̀ mọ́ o. I won't speak again. mi ní padà tó bá ti ṣe lòdì sí eléyìí If you have gone wrong to this one, ẹ̀ṣẹ̀ tí ò ní ní dáríjì it is a sin that will never be forgiven. má bá tó bá fẹ́ ọ Jésù nínú ayé mi If you love Jesus in my life, má bá wọn bú èèyàn kankan don't torí mi. abuse anyone again. gbogbo àwọn tí ẹ ń bú Everyone you're abusing tàbí tí wọ́n ń bú mi or they're abusing me, èèyàn mi ni wọ́n they are my people. àwọn kan ló fẹ́ ṣe bẹ́ẹ̀ Not them that don't want to ẹ̀mí do tó so. fẹ́ kán gbọgbẹ́ ló It jẹ́ is the kán ṣe spirit bẹ́ẹ̀. that want them to be wounded, make them do so. ọ̀pọ̀lọpọ̀ wọn ti lélẹ̀ tó bá mi pàdé tó rí mi rí A lot I've encountered with me that have yóò seen ti me. lọ́jọ́ kan náà tí ó ṣe mí ní ire kan At least there will be a day that he has been good to me. ẹ jọ ẹ bá mi yọ nínú rere ọjọ́ kan So wọn remove from that one ẹ day fi of dí goodness, ẹ fi dí ibi wọn tí wọ́n use ṣe it to fún mi. replace the wickedness and evil acts they've done. kò pọ́sibù kéèyàn súnmọ́ ẹ títí It tí is not possible one to be closer to you, ó dẹ̀ fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣe ọ́ and níbi. all the days of his or her life is nígbà tí wicked. òun ṣe Alexandra When that person is not Alexandra, òun nìkan la lágbẹ̀dẹ bàbá is only one that is ó the ní ó person. ṣe mí níbi púpọ̀ He said he has done me púpọ̀ ó many ṣùgbọ́n evil, Olúwa yóò san but iṣẹ́ the rẹ̀ Lord will repay him his work. mo bẹ̀ yín I beseech you ní orúkọ Olúwa in the name of the Lord, mo tún tu yín bẹ̀ and I'm begging you ẹ again, má bá mi send the message don't send any message. ìbáàjọ ò bá mọ ẹni yẹn dájúdájú Even báyìí pé if you ìwọ ni know that person, that this is a mi person, ò rán yín níṣẹ́ o please, I don't send you on any errand. mi ò rán yín níṣẹ́ o Please. mo dẹ̀ ti ń sọ láti bí odidi oṣù méjì I was saying it for the past 2 bọ̀ months, bí ó jẹ́ pé bí mo ṣe ń sọ wọn ò ní but gbàgbọ́ sí even though as I'm saying it, they won't believe. mi ìdẹ̀fẹ́ kán gbàgbọ́ And I don't want them to believe at all. so mo tún bẹ̀ yín So lẹ́ẹ̀kan I'm sí begging you one ẹjọ́ more time, please. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí rédíò You lórí hear me on the Facebook radio, on the Facebook. tí ò bá gbà mí gbọ́ If you do not believe, don't follow my calling again má tẹ̀lé ìpè mi mọ́. tó bá yá Very soon, ẹ mọ ẹni tí Ọlọ́run pè you will know he that God has called àtẹni tó pera ẹ̀ and he that called himself. gbogbo ọdún bíi 14 years tí mo lò lérí o Ọdún mẹ́rìnlá that I use in Area Mountain, èmi ni ìránṣẹ́ Ọlọ́run àkọ́kọ́ tí ò gbà wọ́n I was the only minister of God that never received a ní dime. ìgbà sálárì rí nínú iṣẹ́ I was Olúwa not paid salary in mo ministry. tún lo ìkejì Went mo to sọ Ikeji. mi tún gba 1 naira I did sálárì not bẹ́ẹ̀ collect 1 penny gbogbo for ọdún àti salary. ọjọ́ tí mo lò All bẹ́ẹ̀ the years and days I used. ṣé Ọlọ́run bọ́ mi àbí ò bọ́ mi. Is God feeding me or not? ọ̀rẹ́ mi kan débí ní A 2 friend of years ago mine came here, Odumeji mo saying, di ọ̀rọ̀ yẹn mú I heard unto the word. ó ní wòlíì He said, Prophet, tó bá jẹ́ pé aláwo ló ṣe lé if ìfún ẹ̀ Abalis has done this for you, ó lá gbà padà He will ó lá take sọ pé back. n tó ń ṣe fún ọ pọ̀ ju n he will tó say, rí gbà what I've done for you is more than what you have received. ó ní ọ̀rẹ́ He's a friend. gbé ọwọ́ lé mi He said, lay your hands on me. mo fẹ́ àánú I want mercy. mo lọ́gàá mi ní I said, you are my boss. ẹ̀yin máa ń rìn bí ológun ni You walk like a soldier. ẹ rí iye àwọn èèyàn tó tẹ̀lé yìí Don't you see people that are with you? So, mo bẹ̀ yín I beseech you, please. mo dẹ̀ tún tu yín bẹ̀ And I'm doing that again. mo bẹ̀ yín ní orúkọ I Olúwa beseech you in the name of the Lord. mo bẹ̀ yín Please. mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan I said something the other time. mo ní àwọn pípù yìí I said, us people, mo ní wọn ò lè tì mí they can't push me. nígbà tí n fẹ́ parí And when I was mo ní running mi out, ò jẹ́ nìkankan ní I explanation owe no one alaye torí wọn ò mọ májẹ̀mú tó wà because they don't know the láàrin covenant àti between I and God. Ọlọ́run. wọn ò mọ They don't. wọ́n fẹ́ mú mi kọlu They want me májẹ̀mú to láàrin èmi smite àti the Ọlọ́run covenant between I and God. wọ́n dẹ̀ fẹ́ lo ẹ̀yin tẹ́ ẹ yí mi They ká want to use the one that surrounds me láti jẹ́ kí n pàpà fẹ́ bírèkì n tó wà láàrin èmi àti so that I Ọlọ́run. can go against what is between I and God. mo sọ fún ọmọ mi kan gbà I told my son, I said, Daddy, wọ́n ní ẹ̀dọ̀ sọ fún wọn rí o you said, you told wọ́n ní us. báwo lẹ ṣe lọ gbé ojú ọmọ yẹn síta níbi How yẹn? did you show the mo faith? ní mi ò fi retaliate I said, I did not use it to do Ọlọ́run dẹ̀ rí retaliate. ọkàn mi. And God sees my heart. mi ò lò gẹ́gẹ́ bíi pé I don't use it mo as fẹ́ wẹ ara mi I mọ́ want to wash myself clean. gbogbo nǹkan wí What they are saying, ẹ gbàgbọ́ pé mo ṣe believe that I do it. ṣe gbọ́
Do you hear me? kò ju yẹn lọ. That's all. tó eléyìí tí mo ṣe yẹn. But the one I've done, mi fi wá gbé ara mi ga wípé. I do not exalt myself. ohun tó lead sí ni What pé. led to it was ẹ̀mí olúwa ní kí n pe àdúrà kan níbí. the Spirit of the Lord said I should call a prayer here. pé olúwa dé sọ́dọ̀ mi kẹ́rù ó bà mí. But God come to my side and be kẹ́rù ó afraid. dẹ̀ bà àwọn tó yí mi ká. And people that surround me to be afraid. ibẹ̀ yẹn ni mo ti wá ṣeré kékeré. That was where I made a little gesticulation. If God comes to your kẹ́rù bá side bà àwọn tó yí yín ká. and those that surround you are scared, ṣé wọn ní ronú eléyìí ju won't dọ́pọ̀ eléyìí sí yín. think more than this towards you. tó mú ọ̀rọ̀ yẹn wá That nìyẹn. was what brought out that thing. so kì í ṣe pé nǹkan tán sọ o. So not because of what they are saying. mo ti fi ọlọ́run jẹ́jẹ́ pé èmi mi I- ní èsì kankan. I have sought my God, I have no ẹni answer. tí inú bá bí Anyone that is angry, kó lọ pe gbogbo lọ́ọ̀yà call àgbáyé all the lawyers of the world. kan wá bá mi. They should come and meet tàbí me. ẹni tán bá bí dáadáa Or anyone that is born well, tí mi ò wálé ẹ̀ that I do not come to the kó house, wá débí that comes here, kó ní olú alọ́ ìwọ mo that wá wá. Olu Alo, I come for you. màá wá sọ fún un pé I will now tell that mi ì person, léèyàn o I don't have anybody, mọ̀ mo lọ́lọ́run. but I have God. ẹni yẹn bàbá ọ̀tọ̀ Babato, ìgbà yẹn ló mọ̀ pé that's where you will know. ní nàìjíríà yìí In this Nigeria, ní ìkàwé o I'm not educated, mọ̀ mo lẹ́mìí mímọ́. but I have Holy Spirit. bíbélì dẹ̀ wí pé The Bible says, ó ní ẹ̀mí ní sọ ní bí ààyè it said the Spirit makes one lean. ó ní ara kò ní èrè kan Flesh is not ó ní profitable. ọ̀rọ̀ wọn ni tí mo ti sọ The fún word I yín have spoken to you, ó ní ẹ̀mí ni it said they are life. iye sí ni They are spirit and life. ẹ lè rí ìránṣẹ́ ọlọ́run tó gbé ìrere dání Can't see a minister of God with a máa evangelism. bá àwọn aláìní gbàlà He will speak to the a máa unbelievers. bá wọn ta kàngbọ̀n. He will speak to the unbelievers. ṣé ẹ rò pé Do you tí think n bá fẹ́ sọ ohun tí àwọn ìránṣẹ́ ọlọ́run fojú mi rí if I want to talk about what ministers have shown you, ìlú lè gbiná the city can catch fire? ṣùgbọ́n n tán fojú mi rí ló sún mi débi tí mo dé. But what they did to me pushed me to this level which I am. òótọ́ ni mo sọ fún I'm yín telling you the fact. òótọ́ The fact. mo fi fọ́tò kan wọ̀nyí ní ọgọ́nbọ̀ I lọ́jọ́ showed you a Sunday picture in Ogombo Sunday. mo wà nínú machine fódìdí 74 I hours was in a machine for 74 hours nílùú òyìnbó in abroad. wọn ò mọ ohun tó ṣe mí They don't know what happened. wọ́n fi mí perform experiment They were using me to perform experiments. bọ̀ nítorí pé káwọn èèyàn mọ̀ nígbà tó ti ń sọ pé mo fi ibi tán gbé mi sí mo fi bẹ́ẹ̀ lẹ̀ When they were saying that I left where they mo dẹ̀ transferred me gbéra to, kúrò and I left. wọ́n dẹ̀ sọ pé kí n tó ìwọ ìjọ yìí This day. jẹ́ sọ lóyìnbó màá dẹ̀ túmọ̀ rẹ̀ bad day Satan drink water ọjọ́ burúkú èṣù gbomi mu wo ṣe rọ́jọ́ kan wò yìí That day, ibi ilé hospital tí mo fẹ́ wọ̀ lọ the hospital I want to enter into, mo fẹ́ wọ ilé hospital emergency I want to enter into emergency. mọ́tò méjì ló tẹ̀lé mi Two ìkan cars white followed me. yẹn That white ó ń bá tiẹ̀ lọ was ojú going, ọ̀sìn mi beat me goodbye. ìkejì The second one, àwọn náà ìdìsápá bí They hide àwọn to ló the ya left. fọ́tò yẹn No, kán they lè were jù tán snapped so torí that they pé can wọn ò tell. lè bá mi wọnú bíbẹ̀. because they can't enter with bọ̀ me. ó wá ṣe mí láàánú jù wípé But it's fọ́tò fitting. yìí This picture, òun làwọn èèyàn láìkì jù. that's the picture they love most. Adanimogo FM Adamogo FM, 93.1 FM 3.1 in wọn ò Lagos. mọ̀ yí pé ọjọ́ burúkú They èṣù don't tómi know mu it's a rè bad day devil òun drink náà water. yà tó tóbi They jù frame it was tó so gbé big. sínú rédíò They station put wọn it ní in the radio Lẹ́kì station in Lekki. tó bá ti fẹ́ wọ reception Once you báyìí enter into the fọ́tò reception, tó máa bá bẹ̀ you ọjọ́ tí mo rí meet it by fọ́tò the yẹn right. When I saw the omi picture, jẹ́ bọ́ lójú mi mo ní tears àwọn came yóò from mọ my kankan eye. I said, fọ́tò those yìí dá people don't lójú know wọn anything. mọ́jọ́ ọmọ yankí they love níbi it. wọn ò I mọ̀ look yí like pé I can't. nurse tàbí doctor But now as a doctor, tó ń gbé mi sínú machine they yẹn put me in the machine torí kíní wọ́n record because they recorded it. ẹ̀dá Fọlábí ó tún juwọ́ sí mi báyìí And Folabi, they waved to me like this. ó juwọ́ sí mi They waved to me like ìgbà tó this. wá ń play kíní When yẹn they were padà playing it, mo ní ẹjọ́ ẹ bá mi I sọ said, fún please, ọ tell kí me, ni ìtumọ̀ ọwọ́ tán jù sí what is the meaning of that hand? o lè lọ You might Ó lè go, padà. you might Bye come bye. back, but bye bye. ó kù ìwọ àti ẹlẹ́dàá rẹ̀ It remains you and your Machine creator. roll mi báyìí. Machine was rolling me. wọ́n gbé machine kan sí mi níbi They wọ́n put, lù they put a machine, they pierced my tummy, they wọ́n lù pierced kan another níbi one, the wọ́n top dẹ̀ kí part, kámẹ́rà sínú and bẹ̀ they inserted cameras in my tummy. wọ́n fi kámẹ́rà sí They put camera. ẹ wá ní kí n máa pariwo ara mi kiri You fún said yín. I should announce myself for you.
kíní yẹn ò dúró tán. That thing did not stand well. mo tún sábọ̀ ní I Nàìjíríà. was coming to Nigeria. torí pé mi fẹ́ kí iṣẹ́ Olúwa wọlé. I don't want the work of God to be àwọn tí left. ọ̀rọ̀ mi dẹ̀ kàn lọ́jọ́ yẹn. Those that are concerned, mo sọ fún wọn mo ní I ẹjọ́. told them, I said, please, ẹ máa rí mi ní online you o. will see me online mo ní kí àwọn èèyàn má bàa mọ ohun tó ṣe so that mí people o. will know what happened mo to ní me. mo ti rìkọ́dù I have gbogbo ẹ̀ sílẹ̀. recorded bọ̀ kò sẹ́ni everything. tó gbàgbọ́. But no one believed torí pé wọ́n ń lé ẹbí live. because they lay like a lie. n tí ojú mi ti rí láyé What I've faced in this life, kò ṣeé sọ o. I can't speak about it. so tí ẹ bá fẹ́ rere fún mi So dáadáa. if you want good for me, please and please. ẹ jọ̀wọ́, ẹ bá mi máa fi ránṣẹ́ sílé bẹ́ẹ̀. send it to everyone. ẹ má bá mi bú èèyàn kankan. Don't abuse anybody, please. ẹ kàn máa béèrè àánú fún wọn. Just ask for mercy for them. torí mo mọ̀ wípé Because I know ohun ìnira ni láti tàpá sí ẹ̀gún. it is weak, it is a bad thing to go So, against ẹ jọ̀ọ́, causes. ẹ má bá mi ìránṣẹ́ Ọlọ́run ọ̀n sẹ́ndì fọ́tò obìnrin mẹ́ta kan They send 3 àtọkùnrin pictures. tán jẹ́ ìránṣẹ́ Ọlọ́run That tí the ministers tán sẹ́ndì àwọn mẹ́sẹ́gì tán fi ń sent ṣépè fún wọn. messages that they were Tán- causing them. àwọn tí ò dáa The bad ones. ẹ má di ara wọn o. Please don't join them. ẹ má gba fóònù nọ́mbà ẹnìkankan láti bú wọn. Don't collect anybody's phone number to abuse. tẹ bá ṣe bẹ́ẹ̀ kò dáa. If you do such, it's not good. ẹ mọ̀ pé mi ni mo jáwó jù online báyìí ni. Don't you know that I'm the talk of the town now online? àbẹ ẹlòmíràn àti wọ 1 million. And other people will, their followers will be ṣé ẹ at rò pé 1 wọ́n million. fẹ́ ṣé ń wo lófo ni. Do you think they watch a empty vessel? òun kálukú wa ń bù lára ògo mi. Everybody were now enjoying part of my glory. ẹ jẹ́ kí n wá ṣọ́ọ̀kì yín. Let me shock you. iye ṣíbí mélòó náà lè bù lára omi òkun tí ó How mọ̀ bóyá many wọ́n bù. spoon can they pack of water from the sea and it will know maybe they pick? òkun ò mọ̀ bóyá ẹ bù òun. The sea do not know maybe you pick any water from bẹ́ẹ̀ ni it. Ọlọ́run ṣe ṣe ọ̀rọ̀ So kádàrá àti also àyànmọ́. God has done my fate and my destiny. bó Ọlọ́run ṣe ṣe nìyẹn. That is how God has so done it. ẹ jọ torí mo fẹ́ fi tọkàntọkàn gbàdúrà fún yín I want to lálẹ́. pray for you all actually tonight. n tí ẹ̀dẹ̀ lè ṣe fún mi tó lè múnú mi dùn jù Of what you láyé. can do for me that will be happy in life. ẹ jẹ́ á máa wo fíìmù wọn yìí lọ. Let's be watching their movie. kí mo pè é. What did I say? mo sọ lẹ́ẹ̀kan. I said it all the time. màmá mi ló sọ̀rọ̀ yẹn tán sọ wípé. My mother said, bàbá tán sọ̀rọ̀ bàbá mi ni wọ́n. the man that spoke is my father. ẹ bá mi gbogbo àwọn tó sọ ọmọ ìjọ mi lọ́pọ̀ jù tó sọ̀rọ̀ My mẹ́. members are part of those that are talking. nígbà sẹ́ndì mẹ́sẹ̀gì When ẹnìkan they sí send a mi message, wọ́n tún bẹ̀ wọ́n pé kán yí òun padà He was sóhun begging ọkùnrin. that person that they should turn a voice to male voice. mi ì sọ̀rọ̀ I did not talk. mo ra dìlítì rẹ̀ kúrò I lórí deleted it off my phone. ara lé mi lélẹ́yìí. I said, this is my person. ẹ má wọrí Don't worry. nǹkan tí ń bí ni yóò bí Whatever ask will ask. ẹ filẹ̀. Leave the person. so kò sí ní tẹ́ fẹ́ ṣe fún mi tó dáa jù lákòókò yìí. The best thing you can do for me this moment, kàn ṣáà máa gbàdúrà fún mi. just pray for me. tí mo má bá mi bú èèyàn má gbè mí Please, níjà. don't avenge me, please. wọ́n Don't pe fight for Jésù me. ní ẹni rere. They call Jesus a ó good ní ẹni person. rere kan kò sí. No one is good. irú eléyìí tí mò ń sọ fún yín lánàá The one I was telling you yesterday, kí wá ní kọ́lọ́pàá mu. I said police should arrest. ṣé ẹ mọ nǹkan táwọn èèyàn ó sọ. Don't you know what people will say? àwọn tán fẹ́ àlàáfíà Those that tẹ́lẹ̀ doesn't want peace before, wọ́n á tún pariwo ẹ̀ lọ. they will shout again. wọ́n á ní ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ó lọ lu ọmọ ọlọ́mọ. Beating another woman. ṣebí àwọn kan náà ní mi ń ṣe kánsẹ́lì fún yín. Some people said I Wọ́n don't ní do irọ́ ni. counseling for you. That's a lie. pásítọ̀ tó máa ṣe kánsẹ́lì fún èèyàn náà ju èmi náà lọ. Pastor that will nínú counsel 50 people than me. màá wà ní ipò 30 Out of 50, I will be number 30. ní youth bíi tèmi. Youth like me. Ẹ́? màá jókòó 7 I've hours. been sitting for wákàtí méje. mi ìdẹ̀ ní sọ fún ẹ pé fún mi lówó. I won't tell you give me money. màá dẹ̀ jókòó. And I'll be seated. mo mọ̀ bá ṣe ń ṣiṣẹ́ olúwa o. I know how to do ministry. nǹkan fẹ́ ṣe ni pé What they want to do is, ẹ gbọ́ àwọn tẹsímọ́nì. you heard wọ́n testimonies. ṣe ń sọ tẹsímọ́nì lẹ́ẹ̀kan mo As gbọ́. I shared testimony, I was hearing. ọmọ ọkùnrin kan lòun mú gbóhùn mú egbò igi The olóró. man said it was always on ó ní drugs. kò sẹ́ni tó introduce mi sí òun. No one ó introduced lóun me gbọ́ to it. mẹ́sẹ̀gì mi lórí He had rédíò. my message on the radio. ó lóun ò sì mú nǹkan yẹn mọ́. And he stopped doing it. ẹ wá títí dèní ẹ wá léṣu òní gbógun. You say perhaps devil will not wage war. kándídéètì ẹ̀kan la gbà yẹn. We've snatched one of his candidates. ìmíràn rèé Another one.
bí mo fún ọ ní òróró rí níbí. If I give you anointing on here, ìjọ wo mo tòróró fún ẹ yín látọjọ́ tó ti have wá I ever sọ́dọ̀ sold oil here since you becoming? ìjọ wo What day? ìjọ wo mo ta handkerchief fún What ẹ day yín did I lọ́jọ́ sell tó ti dọ́dọ̀. handkerchief to you since you becoming? ṣé o rò pé mo ní fátìrì ẹ̀ Do ní. you think I have a factory? oyin ló wọ́n jù. Honey is so costly. ìjọ wo mo ta oyin fún yín. When was the day I sold honey to you? mo ti fún ọ̀pọ̀ bíi 10,000 yín rí ní I've oyin rí tí given mo fi like sínú rọ́bà fún 10,000 gbogbo yín. honey tí that I mo put dẹ̀ it ra in bleach oyin yẹn bottle. tí kì í ṣọ̀rọ̀ 3 million. It is not a worth of 3 million that I bought Ọlọ́run the dẹ̀ honey. ló fún àwọn àkànṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ àmì And àti God iṣẹ́ used ìyanu. it for wonderful special Bí works. ẹ wá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé That Ọlọ́run you're ṣe giving dáadáa thanks to yẹn. God, but God has done Ó ti tẹ́ mi well. lọ́rùn. It is enough for me. Ẹ jẹ́ kí wá sọ èyí tó lágbára jù. Let me tell the most powerful thing. Ṣé ẹ mọ̀ pé ó yẹ kí n fún yín lóyin lónìí? Do you know how to give you honey today? Mi ìṣeré o. I'm not joking. Mo ti ń tó ṣẹlẹ̀ yìí. But what happened? Olúwa sọ fún mi pé kí n má pín. God said I should not share it. Má bínú. We are sorry. Màá Don't be gbàdúrà angry. fún ọ. Mo ní. I have it. Kì í ṣeré o. I have it. Mo lè kó 50 litre jáde. I can bring out the kegs now. Mo lè kó jáde. I can bring it out. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. I'm telling you. Ẹ̀yin kan tẹ́ wá láti Ìbàdàn. Some that came from Ibadan. Mọ́tò tó gbé yín wá The láti bus Ìbàdàn. that brought you from Ó Ibadan. ìbá mi gbé oyin original wá tọ́lọ́ bá mi rà lóko. Original honey they Ọ̀gá bought from the Ìmọ̀yọ̀sọ́lá ló lọ orí oko Oga níbi tó Iman lọ bá mi rà. Yosola went to the farm to get it. So èmi ò ní sọ nǹkan tí mi ò ní lè ṣe So fún I ẹ. won't tell you what I can do. So mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ So yín. I beg you with God. Lórúkọ Jésù Olúwa In the yóò name dáa of fún yín. Jesus shall be well with you. Jọ̀ọ́. Please. Tán bá sọ létí ẹ If I say it in your hearings, tó bá gbàgbọ́. if you believe, Ṣùgbọ́n tí màá sọ fún ọ ni pé má sọ ìgbàlà dànù. what I will tell you is don't lose your salvation. Bó o bá kàn wá sọ́dọ̀ mi, If you do not come to me, má sọ pé kò sí Kristi. don't say there is no Christ. Wá ibi ìjọ tán ti ń sọ òkodoro ọ̀rọ̀ lọ́rùn. Set Ìgbà for the tọ́kàn rẹ̀ church. bá wá free. If through believing church, O lè padà wá. when your heart is free, you can come Bó o back. sì padà wá And if you mọ́, do not come back again, kò sí jà ń chọ́ọ̀chì. there is no fight in church. Ṣàdúrà kí n ṣàmì ni. Pray and let me say So amen. lórúkọ Jésù Olúwa yóò In dára Jesus' fún name yín. shall be well with you. Mo ní yóò dára fún yín Shall be well with you. So mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fẹ́ Thank mi. you that you love me. Àtẹ̀yìn tí ẹ wà online. And those online, Àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa lórí and those hearing rédíò. us on the radio, Ẹ ṣé lórúkọ Olúwa thank you in o. the name of the Lord. Yóò dára fún Shall be yín o. well with you. Thank you. Ẹ God ṣeun. bless you. Olúwa yóò bùkún fún Okay, yín. hallelujah. lórí ọ̀rọ̀ ń tá a sọ lórí Sam Òjó lórí ọ̀rọ̀ ọlọ́mọ òṣọmọ whatever Sam Òjó ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí débi wípé ìgbésẹ̀ kan tó yẹ ká gbé bá àti ẹ̀ tí ì ṣe débi wípé ìtọ́jú ọmọ yẹn ó ti jẹ Sam Òjó lógún torí béèyàn bá ṣe dáadáa ẹ já wí kó mọ́ dàbí ìgbà tó yẹ pé a kàn ń bu ẹnu àtẹ́ lù wọ́n lásán tá a bá bá wọn sọ̀rọ̀ tán bá gbọ́ á sọ fáráyé bẹ́ẹ̀ ni débi wípé kì í ṣe táàmù tó ń lọ lọ̀rọ̀ ti yanjú táàmù táwọn ọmọ gan máa tún wọlé táwọn tí ìwọlé iná máa wọlé nẹ́sàn ọ̀rọ̀ yẹn gan ti yanjú already báyìí ọ̀rọ̀ yẹn ó ti ṣe kíni ó ti yanjú ọmọ yẹn ò ní wàhálà pé bóyá wọ́n ń lé níléèwé kíní kan whatever. mo dúpẹ́ lọ́wọ́ Sam Òjó tí Sam Òjó bá ń wò mí gẹ́gẹ́ bí àbúrò yín mo dúpẹ́ pé òkun yìnyínyìnyín kẹ́ni ó ṣe mí tí mi bá tún wá yọjú màá tún kàn sí yín privately through legal department wa tòró dà ìgbà tó yẹ pé ó kú nìbọn ro ṣùgbọ́n pẹ́ẹ́ tí ẹ̀ kọ́kọ́ ṣe lé ẹ yanjú ẹ̀ ṣe. now lórí ọ̀rọ̀ Babalọ́lá Jonathan ẹ rántí pé sista Bukky yẹn wá sọ bọ́n ṣe fà wọ́n wálé bọ́n ṣe tán mọ̀ ẹnu oníkọ̀lá tí ń gbọ́ pọ̀ wọ́n bí lẹ́tọ́rà ẹ ṣe pè mí àwọn mọ lóòótọ́ àwọn ju Jonathan lọ ṣùgbọ́n bàbá àwọn nú Olúwa ní àtọ̀ ǹjẹ́ mọ̀ wọ́n dáadáa bí àwọn mọ̀ èèyàn dáadáa ní kí àtọ̀ kò sí wàhálà ẹ jẹ́ kí àjọ bá wọn sọ̀rọ̀ ládẹ sọ̀rọ̀ jọ́nà náà ni mo ṣe padà wá lẹ́yìn ìgbà tí mo sọ fún Jonathan wípé ǹjọ́ ṣeé ṣe kí wọ́n náà wá fẹnu ara ẹ̀ sọ ohun tó ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ pé
kíní kan ló mọ̀ ń sáńgbà tán lé àwọn á sọ fún wọ́n ti kọ́kọ́ sọ pé àwọn lè wá ṣùgbọ́n àwọn á sọ fún àwọn bàbá àwọn nínú Olúwa èmi dà ti rò pé àwọn bàbá wọn nínú Olúwa ẹlẹ́rìí ọkàn ni wọ́n ẹlẹ́rìí kíni ẹlẹ́rìí ọkàn èmi ti gbé fídíò sókè ìjọ́nà náà pé tọ̀ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Pastor Jonathan torí pé àwọn evidences tí wọ́n sẹ́ndì sí mi ó fi hàn pé wọ́n fẹ́ dúró tán pé àwọn òwúwà tí wọ́n àlẹ́jì pa wọ́n wù yìí lórí péèjì wa àtọ̀ nígbà tí máa rí mẹ́sẹ̀gì láàárọ̀ ọjọ́ tá a fẹ́ ṣe program ló bá di wípé àwọn bàbá àwọn nínú Olúwa nínú CAC sọ wípé àwọn ò ní ẹ̀tọ́ láti lọ wáwíjàre lórí Fàájà movement platform wọ́n bá sá sẹ́yìn rántí pé jọ náà ni another victim jáde tó wá fàjà meanwhile ẹ̀yin kan tó yẹ pé tẹ́ bá ń wá fọ́ọ̀tì ṣá mọ̀ sọ pé ìgbín overspeed mo rí kọ́mẹ́ǹtì yín lábẹ́ post tí mo ṣe pé tọ̀ ẹ̀sùn táwọn á fi kan Jonathan o àwọn evidences kọ̀ọ̀kan ti jáde o wípé Jonathan ò ṣe intemi fẹ́ ṣe ń jọ ẹ̀ ni pé ńgbà tí Jonathan bá máa sọ̀rọ̀ tán kémi wá gbé another victim jáde pé Mr. Jonathan yóò tún mọ ẹni ìbí ṣùgbọ́n ẹ mọ̀ bá ń dúpẹ́ lọ́wọ́ ọba mi Elédùà tí ìgbé lẹ́yìn onírọ́ kì í gbé lẹ́yìn kà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mórúkọ Jésù síwájú orí tó ṣe pé ọ̀nà fún yín báyìí gògóńgò yín dé ìsàlẹ̀ yín kìkì iṣẹ́ ẹbí ni àṣírí yín ò ní bò lórí platform wa mo sì máa ń sọ fún yín ẹ̀rí gbogbo agbára tẹ́ ẹ bá lè sà nínú ẹgbẹ́ òkùnkùn yín àní ẹ máa sàṣẹ́mọ̀ bẹ́lẹ́dùmarè lé àdàbí tí ìbá ṣe pé òótọ́ la gbé dání àdàbí pé a kàn fẹ́ báyàn kankan lórúkọ jẹ́ ni tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ máa fún ẹ máa nìṣó ó kàn dùn mí wípé àwọn ọmọ yóò mọ̀ fara gbọ́fà torí wípé mo mọ Ọlọ́run tèmi ń sìn tí mò ń pè Ọlọ́run humanity Ọlọ́run truth Ọlọ́run love kì í ṣe bàbá love o lórí ọ̀rọ̀ Jonathan ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe yẹn kó kúrò ń bẹ̀ màá wá pé ẹni tí mo fẹ́ pè wọlé lénìí àyàmọ̀ hello sir ẹ mọ̀ ká lẹ́sà ó dà ipá tẹ́gùn wà ń bẹ̀ yẹn níbi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ atẹ́gùn fẹ́ bákàbákà. ok fáànù ni tọ́ ẹ jẹ́ bá wa increase like ẹ jọ 300 400,000 sí 500,000 là ń lọ lẹ́ni o bẹ́ẹ̀ fẹ́ kọ̀ ẹ jọ if not máa ní kán mọ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kó ní kálukú mọ́ lọlé àjọ ṣiṣẹ́ yìí ni kán mọ́ bá flag wa ẹ má wulẹ̀ dárúkọ yín o brother mi kẹ́ gbọ́. No problem. Tọ́ ẹ jọ bẹ́ẹ̀ kí ilẹ̀ fẹ́ bá wa sọ̀rọ̀ nípa Pastor Jonathan Babalola of CAC Òkè Ìyanu ẹ bá wa gbóhùn sókè bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n kí ló ṣẹlẹ̀ nígbà tẹ́ mọ̀ wọ́n. Ẹ káalẹ́ o, mo kí everybody. Yes sir. Àdúrà gbogbo wa gbà. Àṣẹ Èdùmàrè. Because actually anything Facebook èmi ò tiẹ̀ ń dá sí. But in one case mo máa ń wò bí wọ́n ṣe ń sọ ẹ̀ bóyá ṣáwọn èèyàn ń fọ́ díẹ̀ ni o ṣó rí ìlú bóyá òótọ́ bóyá lọ ṣe mọ̀ àgàgà tó bá tẹ̀ ní sọ pé ẹ máa bá wa ṣí ẹ̀ yẹn bí pé mò ń wò bí pé wọ́n organize ẹ̀ ni wọ́n fẹ́ káwọn èèyàn máa ṣí ẹ̀ but mo kàn alẹ́ ìjọ Friday so Saturday mo wà bí iṣẹ́ ni mo ṣàwà screw sórí fóònù mi mo fi wá rí program yín yìí but voice woman tí mo wá gbọ́ yẹn ìmílẹ̀ tó dárúkọ CAC Ẹgbẹ́dá ṣé ń gẹ́tẹ̀ bẹ́ẹ̀ni mo wá calm down ìmílẹ̀ tí mo gbọ́ CAC Ẹgbẹ́dá tí mo gbọ́ yẹn ni o kí ló ń ṣẹlẹ̀ lẹ́gbẹ́dá because mo ti wà lẹ́gbẹ́dá sí over 20 years area mi ni ní ẹ̀mọ̀kan tó ń ṣẹlẹ̀ nígbà tó wá sọ tó wá dárúkọ Pastor Jonathan Babalola mo níwẹ̀ mo mẹ́ni yìí gbà tí woman yẹn wá ń sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mo fi sọ pé wẹ́ mo máa try kí n make sure pé mo get yín because kí ní yẹn immediately tí incident yẹn ṣẹlẹ̀
ní 2018 lèmi fẹ́ sọ true life story tèmi. Okay. Ìyá Jonathan Babalọlá ṣe ń gbọ́. À ń gbọ́ yín. Àgbálẹ̀ compound wa. Kí lẹ wí? Ìyá Jonathan Babalọlá. Ìyá tó bí. Àgbálẹ̀ wa ni. Okay. Ìyá tó bí gangan. Okay. Òun ló ń gbá compound fún wa. Okay. Nígbà tó dé ìyá tó máa tó nǹkan bí 2018 ó dà pé ìyá yẹn wá ní bóyá gbà ẹ ní ọ̀rọ̀ woman yẹn àti Jonathan àti wọ̀ṣẹ́ ń gẹ́tì ẹ̀. Okay. Ọ̀rọ̀ wọn ti wọ̀. Ó dà pé gbà ẹ ló ti fẹ́ help yẹn bí ìyá ṣe rí èmi nìyẹn ní ìwárí ìyá yẹn mọ́. Àti wá yá èmi dẹ̀ ti fẹ́ 2018 yẹn èmi ti fẹ́ kó kúrò nínú compound wa pé jẹ́ kí n lọ gbalé síta. Okay. Ilé tí mo wá gbà bí mo ṣe wá lọ mo wá pàdé ẹ̀ lọ because ìyá yẹn máa ń rán aṣọ ṣe ìbọn máa ń táàgì bọ́tìnì aṣọ fún àwọn ọmọ skul. Okay. Bó ṣe ń gbálẹ̀ ló tún rán aṣọ. Okay. Mo wá ní bá pàdé ìyá yẹn lọ́nà màmá báwo ni ó tó jọ́ mẹ́ta ẹ̀wọ̀ ẹ má bínú nǹkan kan òun ti kúrò ní ibẹ̀ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run ti bá òun ṣe o pé ọmọ òun ó ti pàdé arábìnrin mi. Mo wá ní obìnrin. Okay, ṣé Jonathan ti kọ́kọ́ fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀ kó tó pàdé? Ìyàwó kan tẹ́lẹ̀ tó ṣe wedding. Okay. Tó yẹ pé lady yẹn ó tíìchì ní skul tẹ́mi ti tíìchì tẹ́lẹ̀ kí n tó kúrò. Okay. Ìgbà tó wáyá tí mo wá gbọ́ lẹ́nu màmá ẹ̀ pé òun àti lady yẹn ó ní wọ́n ní issue. Mo á ní kí ló ṣẹlẹ̀? Ó ní torí pé lady yẹn pé evangelist ní church Jonathan ó ń bá lady yẹn sùn pé Jonathan ká wọn mọ́. Okay. Tí ìyá yẹn sọ fún yín nìyẹn àbí? Ó tó sọ pé mi ní pé tó ká wọn mọ́ lòun àti ẹ̀ ṣe pín níyà. Kó tó bá jẹ́ yẹn lóòótọ́ ìyẹn ń ṣe nǹkan gidi o. Ìyẹn sọ pé tó wọ́n jẹ́ pásítọ̀ ó wá gbárù kan bẹ́ẹ̀ mọ́ra. Bẹ́ẹ̀ni. Dáhùn kò wá pẹ́ ní 2018 yẹn ló wá sọ gbà pé ọmọ àti pàdé arábìnrin mi pé Amẹ́ríkà ló tiẹ̀ ń gbé. Màmá báwo ni Ọlọ́run ló ṣe o. Bó ti pàdé arábìnrin kan pé tó dẹ́sẹ̀ pé wọ́n ti fẹ́ mú òun náà lọ sí Amẹ́ríkà. Mo wá ló dáa. Màmá mírẹ́kù gidi ni o. Ó dáa. Ilé tí mo gbà ṣẹ́ẹ̀ṣì lè lọ bá mi fọ́. Màmá ẹ̀ ló ṣàtúnlọ bá mi fọ́ ilé tí mo ṣe gbà. Ìrìndí ni ẹgbẹ́ dáná sí ni. Màmá ẹ̀ ló lọ bá ń fọ́. Ìgbà tó wá fọ́ tán ó wá ní pé òun rí mi pé ó dà pé nǹkan ò dàbí ó ṣe rí tẹ́lẹ̀ pé òun ní pásítọ̀ kan tóun lè introduce mi sí pé pásítọ̀ òun. Mo wá lókè pé kò sí wàhálà. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ó lè dá náà ni ló fi wá mú mi lọ sọ́dọ̀ pásítọ̀ tiẹ̀. Àná orúkọ pásítọ̀ tiẹ̀ yẹn ni Kúyẹ̀. Kúyẹ̀ tí Sister Bukky dárúkọ ń jọ náà lọ́hùn-ún. Exactly tó dárúkọ pé òun ló connect òun àti Jonathan papọ̀. Bẹ́ẹ̀ni. Òun ni pásítọ̀ màmá ẹ̀ gangan. Okay. Òun ni màmá ẹ̀ wá mímì lọ bá. Nígbà tẹ́mi dẹ̀ lọ bá Kúyẹ̀ ó ní àdúrà la máa ń gbà òkọ̀kà. N bá sọ fún Kúyẹ̀ mo ní Kúyẹ̀ ọwọ́ yìí mi ti ẹ̀ lè gbàwẹ̀ torí mo ti ní ọ̀sà níbi tí mo ti ń gbàwẹ̀ oríṣiríṣi CAC mo ní wẹ́. Ohun tó máa ṣe fẹ́mi tó yẹ pé ó máa yá kíákíá tí ọ̀nà là fẹ́mi lèmi fẹ́. Kúyẹ̀ bá ní bàbá tẹ́ bá fẹ́ short cut pàápàá ọ̀nà oríṣiríṣi ló wà. Pé kẹ́mi sàkọ́kọ́ mú 20,000 wá náà. Ẹsẹ̀kẹsẹ̀ ni mo pe ìyàwó mi tí mo lọ sílé. Ó fún mi 20,000. Mo wá fún Kúyẹ̀ ní 20,000 yẹn níjọ́ yẹn gangan. Àṣé Kúyẹ̀ fẹ́ ṣe àjọ̀dún ni owó mi ló kọ́kọ́ fi ra àwọn nǹkan àjọ̀dún tó fẹ́ ṣe. Báwo lẹ̀yin ṣe mọ̀? Ẹ mọ̀ ìjọ kejì mi débẹ̀ lèmi rí i pé wọ́n fẹ́ ṣe program àjọ̀dún sẹ́mi pé mo lọlé. Okay. Mo wá padà síbẹ̀ ìjọ kejì pé kí n lọ gba àwọn nǹkan tó lòun fẹ́ ṣe fún mi ṣe ń gẹ́tì. Lèmi fi rí i pé wọ́n ń ṣàjọ̀dún. Ló wá ṣèwádìí pé àwọn fẹ́ ṣàjọ̀dún. Ó ti ra àwọn nǹkan tó fẹ́ àmọ́ lókè kò sí wàhálà. Àwọn nǹkan tó fún mi yìí èmi ò ríṣẹ́ o. Ló ṣètò wá sọ fún mi pé bàbá short cut wà pé òun kàn fi CAC gáìdì ara ni o. Èmi bá fẹ́ kàn ṣiṣẹ́ fún mi mo ní ó dà kò sí wàhálà tó bá fẹ́ ṣiṣẹ́. But along the line lèmi ti wá rí irú èèyàn tí Kúyẹ̀ jẹ́ because èyí tó wá sọ last mo wá pe ìyàwó mi pé báyìí but èyí tó wá sọ last ó wá níwẹ̀ ṣé èmi fẹ́ kóun ṣògbó owó fún mi àbí oṣólẹ̀. Mo ní ṣé oṣólẹ̀ wà ní àgbógbó mi ní èwo ló dá ń bẹ̀ méjèèjì ó ní oṣólẹ̀ dá pé ìyẹn kò mú ìpalára kankan wá. Mo dà mo ti gbọ́ ó wá ní kí n lọ wá 70,000 wá wọn á lókè pé mo dán. Mo wá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ tí ò jẹ́ kí n lọ mo ní wá tó báwo ló ṣe fẹ́ ṣe gan mí ní process ẹ̀ ó dẹ̀ lóun máa lọ sí side Abẹ́òkúta mọ́ ọ̀nà bọ́dà Kútọ̀nù náà pé tí n bá fóun lówó òun máa lọ síbẹ̀ òun máa lọ kó àwọn kíní ẹ̀ bóun máa ṣe súnmọ́ tí nínú ìgò fún mi ní pé màá wá gbé sí màá wá special cupboard màá gbé sí ìpè kíní náà máa fa ọtí yẹn mo gbọ́dọ̀ mi ṣe pé mò ń tọ́pù ọtí yẹn jíìnì ni pé ṣùgbọ́n ewọ́ ọbẹ̀ àwọn ọmọ mi ò gbọ́dọ̀ rí o pé táwọn ọmọ mi bá rí wàhálà
èmi ṣe gbọ́ yẹn pé ewu ọbẹ̀ nìyẹn nítorí jẹ́ kémi yẹra fún kúyẹ̀ láti gbà yẹn àtòun àti kọ́ńtàtì ẹ̀dọ́ ajé tó mi tiẹ̀ wá lọ síbẹ̀ mọ́. bọ́ lórí ọ̀rọ̀ wúmà yẹn gbà tí mo wá gbọ́ tí wúmà yẹn sọ sórí yẹn jọ yẹn ni mo fi wá wò pé ṣé pé ọ̀nà ẹ̀bùrú tí wọ́n gbà mú wúmà yẹn tí yẹn dẹ̀ sọ fún mi pé fúnra wúmà yẹn ló wá ọmọ òun wá pé torí wúmà yẹn wá ọmọ ni torí tó sọ fún mi nìyẹn. wọ́n ní wúmà yẹn wá ọmọ ní kó dẹ̀ ti dàgbà ní pé ni bàbá ẹ̀ pé ọmọ òun dẹ̀ ṣàdúró pé àdúrà tó dẹ̀ ṣe wọ́n sọ pé òun àti ọmọ òun ni wọ́n kọ̀nẹ́tì papọ̀. pé ntí ìyá sọ fún mi nìyẹn ntí ìyá sọ fún mi nìyẹn. bí mo ṣe wá gbọ́ tí wúmà ṣe wá sọ sórí ẹ̀ mo fi wá wò pé ṣẹ́rí kìíní ó burú jà because immediately lálẹ́ ẹjọ́ yẹn ni ìyàwó mi lọ sí church òun tiẹ̀ lọ sí fídíò ni mo pè é tí mo chat yẹn tí mo sẹ́ndì mẹ́sẹ̀gì yẹn gbàtọ́ òun náà ní mẹ́sẹ̀gì ó kàn ń pariwo ni kí ló dé kò sí lára ní báyìí ká ló wà lára bí mo ṣe bá yín sọ̀rọ̀ kò sí lára torí mi ò tí bá ṣe tán sì máa lọ síbi iṣẹ́ torí tí gan mo ṣe dúró di táìmù yìí orí tí mo ṣe dúró di táìmù yìí ó ti yẹ kí n lọ ó mọ̀ pé mo lè wá wà ní mọ́tò kẹ́ máa pè kẹ́ máa bóyá ẹni yóò serious àbí ó kàn fẹ́ ṣe gẹ́gẹ́ bí mo ṣe ní màá dúró after tí n bá bá yín sọ̀rọ̀ mo lè wá máa lọ síbi iṣẹ́ bó ṣe jẹ́ gan nìyẹn. ẹ ṣé bàbá mi ẹ ṣé ẹ̀yin ọmọ Nàìjíríà pásítọ̀ Kúyẹ̀ olóṣòlẹ̀ olóògùn owó. wúmà yẹn ò parọ́ àwọn náà de wúmà yẹn ká dúpẹ́ lọ́wọ́ pé ó bọ̀. ká dúpẹ́ ó dá ìgbà tó pé ìgbà tẹ́ tiẹ̀ lẹ dé ṣọ́ọ̀ṣì jọ kí wọ́n ní kí ẹ tó ṣe marathon kan ò ṣe marathon kan. mo sáré ó ní kí n sáré 20 dàgé kí ṣọ́ọ̀ṣì po ní ẹ̀mẹ́ 20. ó ní kí n kọ́kọ́ sáré yẹn náà. kẹ yí àyíká po lórí owó yín tó fi ra nǹkan tó fẹ́ fi ṣe àjọ̀dún ní ṣọ́ọ̀ṣì. ẹ ṣé bàbá mi ẹ jẹ́ ìfiyínlẹ̀ kẹ́mọ́ ọ̀nà ibi iṣẹ́ á sọ̀rọ̀ létà ẹ ṣé. olórin kan tí a kọ ní kékeré ṣòtítọ́ a ó ṣòdodo dídìdì ṣòtítọ́ a ó ṣòdodo bó tilẹ̀ korò òtítọ́ la ó ṣe tẹ́rẹ̀rẹ̀ ṣòtítọ́ a ó ṣòdodo ẹ̀yin pásítọ̀ ṣòtítọ́ a ó ṣòdodo bó tilẹ̀ korò òtítọ́ la ó sọ ṣòtítọ́ ẹni bí mo ṣe ń ré ìlú yẹn égbè sísà no n tí mo ṣe kọ́kọ́ ní ká kọ́kọ́ ṣe lé ní wípé lẹ́nu ẹni méjì sí mẹ́ta a ó mọ̀ fi ìdí òtítọ́ múlẹ̀ ṣé wá rí gbogbo àwọn ìkérégbè tó fẹ́ bà CAC jẹ́ láti ọwọ́ àwọn bàbá wọn lókè ló ti wọ́ wá. Bàbá tó ń mu sìgá kò lẹ́tọ̀ọ́ àti mọ́ sọ fọ́mọ ẹ̀ tó ń wò ó nígbà tó ń mu sìgá pé ó gbúdọ̀ mu sìgá torí wípé sìgá máa dẹ́ni ẹ̀mí ẹni légbodò. You don't have the right, you don't have the moral right. It's either you stop the smoking and drinking habit so that your child will learn from what you are doing rather than what you are saying. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní CAC tẹ́ ẹ lẹ́ fẹ́ bà ìpìlẹ̀ tán fi lélẹ̀ jẹ́. Àwù tí ìpè yóò bá pè yín ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. Tí ìpè yóò bá gbè yín ẹ̀yin lọ dako ṣé dídán ni tá a bá dẹ̀ wí lọ tá a bá wí bọ̀ àwọn kan lọ́lọ́ ń pè àwọn báwo lọ́lọ́ ń ṣe pè yẹn wá sọ fún wa ẹ mọ̀ gbọ́ bí mo ṣe ń lọ ohun mo kàn rí mo sùn mo wá rọ́kùnrin yẹn tó wọṣọ funfun
ó wá fi ọ̀pá lé mi lọ́wọ́ lójú oorun yẹn bó ṣe wá fi ọ̀pá yẹn lé mi lọ́wọ́ nígbà tí mo jí bí mo ṣe jí leléyìí wọ́n ti gbéṣẹ́ lé yín lọ́wọ́ náà nìyẹn. báwo ni wọ́n ṣe gba ìpè wọ́n ń gbòkú lọ ní ọ̀pá darandaran wọ́n ń gbòkú lọ ní mo á ní kán jẹ́ kí n gbàdúrà sókú yẹn. àìlọ́gbọ́n ìmọ̀ àtòye CPR cardiac pulmonary resuscitation skills kò jẹ́ ká mọ ọ̀kan yàtọ̀ sómìíràn. ìwọ tó ló fẹ́ gbàdúrà fẹ́ni tó kú ibo náà ti kọ̀ǹfàmù ẹ̀ pé ẹni yẹn kú. what if tó bá kàn jẹ́ pé silent season ló mẹ́ni yẹn tó yẹ pé wọ́n kàn ló gbọ́wọ́ lé e lórí ẹni yẹn wá sí wá sáyé ó ti gbaṣẹ́ Olúwa nìyẹn. ọ̀pọ̀ nù yín ló sọ wípé àwọn ń ṣe bísẹ̀sì tẹ́lẹ̀ iṣẹ́ àwọn ń gbòòrò tẹ́lẹ̀ ibi tó ti ṣe bísẹ̀sì tó ti ń rówó yẹn mo fi títóbi Elédùmarè ṣẹlẹ́rìí òun ṣiṣẹ́ Olúwa tó bá ń ran ọmọ làkejì lọ́wọ́. There is no greater call than for a man. There is no greater love than for a man to lay down his own life. Nígbà tí Jésù sọ bẹ́ẹ̀, all of you already psychologically and mentally think that it is by buying that you love somebody. If you are working, irúṣẹ́ tí mò ń ṣe ń sìn, despite how dangerous it is, mo mọ̀ pé tí n bá fún ẹ ní 1,000 naira, I am giving you my life. I am giving you my time through that money. Because kí n tó make $1, $1 nísìn, ó ní iye ewu tí mo gbà kọjá, ó ní iye ìwé tí mo ti fi táìmù mi kà pé iṣẹ́ tí mo ń ṣe, ó gbà ká mọ̀ ṣe routine check-up bí oríṣiríṣi. So there is no greater love. So ẹ má jẹ́ kí pastor kankan mọ bóbó yín. Again, man, there is no greater love. If I give you my hard-earned money, I'm giving you my life, my sweat. That is love. We don't see it that way. So ìwọ tó bá ní ó ń ṣe teaching job lọ́wọ́, Ọlọ́run wá kàn sí ní kíní dúpẹ́ o. Torí àwọn movie tá ti wò and of kí lorúkọ máa yìí Mike Babilóyè tó jọ́gà mi tẹ́lẹ̀ wọ́n ṣe dáadáa rárá ẹjá bára wa sòtọ́rọ̀ ẹ fi àwọn movie yẹn by the acceptance of our parents who could not reason to damage us mentally. Everything that has to do with our household are now being demonized right in our presence through useless movies. Dúpẹ́ o. Mo ti pè ọ́ lẹ́ẹ̀kínní, mo ti pè ọ́ lẹ́ẹ̀kejì. Ẹ̀kẹta ni mo fẹ́ pè ọ́ yìí, pé ayé ni mo fẹ́ pè ọ́ kì í ṣe fún ti kú. Dúpẹ́ o. Torí wípé lójú àlá yẹn ẹni tí ò jẹun gidi náà kò lè rí nǹkan tó jẹ́ kọ́lọ̀ white ni ó mọ̀ rí. Ebi wà lára nǹkan tó jẹ́ ká mọ̀ rí ìrìkúrì. Ebi wà ńbẹ̀, ẹ rántí agbára ńlá. Ẹ rántí storyline agbára ńlá rí kí n rán yín létí. Ẹni tí ò jẹun gidi bí gàrí gan bá pọ̀ jù gàrí ìrìkúrì ni. So di dandan kó máa rán òkú, ó lè jókòó dádì ẹ, ó lè jẹ́ ti grandpa tó fẹ́ràn because ọkẹ́ ò balẹ̀ ìwọ jẹun gidi fọwọ́ ààrẹ jẹun gidi nígbàkan kó rí pé wàá sùn dáadáa. Ṣé rántí storyline ìṣàwùrù màá rán yín létí ọ̀pọ̀ nù yín tí ò rántí mọ́. Arákùnrin yẹn ọkọ Sister Bọ́sẹ̀ Ayamatanga wọ́n rí ọkọ gba transfer lọ sí Abuja instead kó lọ sí village kó lọ fún village evangelism. This is how wicked your God, the God they are introducing to you is through all this media. Ọkọ wa ìyàwó wa ní pé àkáwọn ọmọ lọ sí oko ẹrú kankan wọn ò wáyé ìyá o já lọ sí Abuja bí tá ti máa rówó tá fi tọ́jú ara wa.
ọkọ gbà wọ́n lọ Àbújá ẹ rántí another person náà wá gbé dìde náà wá lọ sí abúlé yẹn ìṣàwùrù tó wá yẹ kí tó jẹ́ babaláwo wọn nílùú yẹn mo rántí ẹyin dúdú mo rántí gbogbo sínì yẹn dáadáa ló wá dẹni tó wá finally wá save Sister Bọ́sẹ̀ níjọ́ náà lọ́hùn nínú movie yẹn. Now the rise and fall of the whole story is all these àgbàpè the forgotten ones à ń lọ sábúlé à ń ṣe kí ni ẹ jẹ́ bá mi béèrè lọ́wọ́ bàbá Mike bá mi lóye lẹ́nìí abúlé mélòó ló ṣì wà ní Nàìjíríà tó nílò àwọn móvíìsì ìgbanilọ́kànlá tí wọ́n fi dèrò lóyìnbó lẹ́nìí. Ẹ bá ń béèrè lọ́wọ́ bàbá Adébóyè iná mélòó ló wà Nàìjíríà tí wọ́n lọ light up Japan tán ti ń kó oríṣiríṣi mọ́tò wá fún wa ní Nàìjíríà. Nǹkan ti ṣe wá. Kí ni mo sọ? Nǹkan ti ṣe wá. Anyways, nípa ọ̀rọ̀ ẹni tẹ́ gbọ́ ìpìlẹ̀ CAC gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ torí ọrọ̀ ayé gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tá a bá rẹ́nì kankan ní CAC tó gbé orúkọ Jésù síwájú tó lo signboard CAC pàápàá jùlọ àwòrán bàbá Ayọ̀ Babalọ́lá ṣùgbọ́n tá a rí ayé èèyàn kankan tó bàjẹ́ látọwọ́ ẹ̀rí tàbí ó mú nǹkan kékeré mórúkọ Jésù yẹn bó ti wulẹ̀ ó mọ ayé yín ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ báyìí irrespective of your position. Ṣé ẹ mọ̀ pé mi ìjà yorùbá tí ó yẹ pé ẹ mú nǹkan míì mọ́ orúkọ Jésù yẹn borúkọ Jésù ti dùn tó ògo ni fún orúkọ rẹ̀ tẹ́ ẹ mú nǹkan míì mọ́ no matter how small tẹ́tún wá fi ń bayé àláyé jẹ́ láti wákàtí ìlọ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sìn ẹ ní kúkú ọ̀wọ̀wọ̀ nísìnyí o ẹ kàn mọ́ ṣẹ̀sìn àgbáyé kó tó di wípé ẹ mọ́ filẹ̀ bòrà bí aṣọ. Gbogbo ẹ̀yin pásítọ̀ CAC tẹ́ ẹ lè jáde gbangba pé Jésù wà lóòótọ́ ṣùgbọ́n ní kọ̀rọ̀ yàrá yín àwọn olúgbòhùn àwọn ọfà àwọn bàǹtẹ́ tó dájú lẹ̀ ń lò ẹ̀ tún rí bá ti ṣe mọ́ ẹ̀ tún rọ́nà gbégbà ayé yín ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ láti àkókò ọ̀wọ̀ ìlọ. Gbogbo bí tẹ́ ẹ bá ti wá fi àwọn agbára ayé yẹn níyì dé ẹ tẹ́ jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ti ní ká mọ̀ ṣépè fáwọn ọmọ yín mọ́ torí pé àwọn ọmọ yín lè mọ̀ iṣẹ́ ẹ̀bí tẹ́ ìmí ò fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nù yín ni ò fẹ́ràn ọmọ yín. Kẹ́lẹ́dùmarè wá kó wá ṣàánú wa gbogbo àwọn olóbìnrin ọmọ ọlọ́mọ tẹ́ ẹ ti lo ògo wọn tó jẹ́ wípé ẹ dẹnu kọ wọ́n pé ẹ fẹ́ wọn ni tàbí ẹ fi nǹkan bá wọn sọ̀rọ̀ ni pé wá mo fẹ́ ṣe nǹkan fún ẹ kíní yìí ò gbúdọ̀ jáde whosoever you are in Christendom ní Nàìjíríà yìí both home and abroad tó o ti ṣerú ẹ̀ fọmọlọ́mọ rí tírú àwọn ọmọbìnrin bẹ́ẹ̀ bá ṣì wà láyé ìwé Elédùmarè nínú gbogbo tó fi ń jẹ Ọlọ́run tó fi ń jẹ alágbára ó mọ̀ bá wa tú wọn lẹ̀ ṣùgbọ́n àwọn tó lò wọ́n yìí mọ̀ bá wa ṣe wọ́n ṣìgbàṣìgbò mọ̀ bá wa bà wọ́n láyé jẹ́. Mọ̀ bá wa bà wọ́n láyé jẹ́ mọ̀ bá wa tú wọn fó. Ẹ wá sọ di èèyàn lèèyàn ń jẹ sanra lókè èpè. Gbogbo orú ẹ̀yin báyìí kò sí bẹ́ẹ̀ ṣe lè so bàǹtẹ́mọ́dì tó kò sí bẹ́ẹ̀ ṣe lè sin gbẹ́rẹ́ tó kò sí bẹ́ẹ̀ ṣe lè sin etí tó anything tẹ́ bá ṣe. Kò sí bọ́mọ kékeré yín ṣe lè tètè jí tó ewu oko ni ó mọ̀ bá kùkùté. Elédùmarè ti ṣetán pẹ̀lú yín lọ́dún yìí. Ìjọ tẹ́bí bá wá ń pa ọ̀nà girigiri lẹ́mọ̀ jáde tó gun ọmọ fẹ̀jẹ̀ yín wẹ̀ ẹ̀yin olórí burúkú àṣírí. Tàbá wá wí lọ tàbá wí bọ̀ olórí ibu yín ló kọ́kọ́ máa jáde. Rotimi máa ń sọ̀rọ̀ sórúkọ Jésù wá o ẹ prove fún mi these are the moments of knowing not just asking or believing. Tẹ́bí CAC yẹn ṣe báwa náà gbàbẹ̀ kọjá
àwọn tó ṣe nígbà náà ṣé kò sí àwọn ọrọ̀ ayé ń gbà yẹn ni ẹ bá àwọn pojo 504 505 wà 505 revolution ṣe rántí 505 SR ṣe bó wà ń gbà yẹn wọn ò ti torí ọrọ̀ ayé bàjẹ́ aláyé jẹ́ lẹ́yìn olòṣì aláyé bàjẹ́ yìí. Nàìjíríà yìí ò yí padà wo èèyàn gangan lèèyàn burúkú. Kí wàá là tún bá ká lẹ́yìn mọ́tò lẹ́yìn ilé kí lẹ́yìn olórí burúkú àṣèré àtowó owó tẹ́ẹ̀lì ná owó tó ń yoru tẹ́ẹ̀ ná owó ẹ̀mí ẹlẹ́mìí àwọn èèyàn wá sórí òkè ẹ̀mọ́ tọ́ nǹkan lá fún wọn. Mò ń bọ̀ mi tí ì dé ẹ̀ tí ì gbọ́ nǹkan kan.